gẹ́gẹ́ ní wọ́n bá wa sọ̀rọ̀ nípa Ramadan bá tó di next week àmọ́ mo fẹ́ gbé wa ní sórí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nísìnyí kò sẹ́ni tí ò ní stress dára ibi tí ayé délé kò sí oníkálùkù ló níbi tí Ọlọ́run ti ń gbà fara hàn tí wọ́n ń pè ní stress lẹ́yìn òun Ọlọ́run kò tó sẹ́lòmí má lẹ́yìn òun Ọlọ́run kò tó sí ẹlòmí má àfòun náà kò sí tó sẹ́nìkan tẹ́nìkan tó lè máa sọ wípé òun fẹ́ jọ́sìn tó dàbí pé òun tó ń jọ náà wẹ́ tó bá gbọ́nà tó ní òun ò sì lórogún dípò kó wọn lọ́pà kan tó sọ pé fẹ́ fi òwe kankan Ọlọ́run ní dúró yà rẹ̀ bẹ́ẹ̀ ó wá ní àdé Muhammad ẹ̀rù òun ni òjíṣẹ́ ẹ̀mù ni ẹbá ní sallallahu alaihi wasallam lẹ́yìn náà Ọlọ́run wá ní faman lam yarda bi qada'i wa lam yasbir ala bala'i wa lam yashkur ala an-nima'i wa lam يقنع بطاعته وليعرض من تحت السماء وليعبد رب سواه الله فمن لم يرضى بقضائه gbogbo ẹni tí ò bá ti gba kádàrá tí ò gba decision tó wọn náà fọ̀rọ̀ ẹ̀ sí tí ò gba ibi tó ń tọrọ ẹ̀ mọ́ tí ò tún wá ṣe sùúrù lórí àdánwò tó wọn náà fi ń kàn án which is trial and tribulation tí ò gbà fọ́lọ́hun pé òun ni tí ń lọ àtàṣì rẹ̀ mọ́ bí kan Ọlọ́run ní gbogbo ẹ̀wọ̀n tó tí wọ́n wájá sí pé lẹ́yìn náà kò tó wá dúpẹ́ wọlé tó wọn náà ṣe fún àkọ́kọ́ ni pé gbogbo ẹni tí ò bá ṣe kí ni tí ò decision wọn Ọlọ́run lórí ẹ̀ tí ò máa kóra jókòó ara ẹ̀ jẹ́ pé ibi tọ́lọ̀ fọ̀rọ̀ mi sí ni ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní tí ò tó àṣìṣe lórí àdánwò tó ń fi ń kà ó tún ajẹ́ nìkan tó yẹ pé wà mú oore lórí kó tí ẹ mí lòkè ó mí lọlẹ̀ fún Ọlọ́run fi ṣe oore fún ẹlẹ́ẹ̀kẹrin ní wípé kò tún wá contented lórí àtìkí tó ń fún àwọn àtìkí tó ń fún tírí jẹ tírí mọ́ Ọlọ́run nílò èèyàn bẹ́ẹ̀ ó kò lábẹ́ sánmọ̀ tó bá kó ṣùgbọ́n lórí kó ń complain náà ni Ọlọ́run nílò èèyàn bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ní wálíyà méjì àti sàmán kí gbé èèyàn bẹ́ẹ̀ kó lábẹ́ sánmọ̀ òun Ọlọ́run wálíyà àkótó rọ́pẹ̀ sí wa ọba míì tí ó máa sì yàtọ̀ sóhun Ọlọ́run ẹbá gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹjẹ́ kí mi pẹ̀lú yín wá gbéra wa sínú àti ọ̀rọ̀ mi ìjẹ́wọ́ àti ní ìlú gbákádà ní ibi tọ́rọ̀ pọ̀ rẹ̀ sí